ẹ̀yin èèyàn mi, mo máa tún kí yín lẹ́ẹ̀kan sí o. Ẹ̀yin lèmi máa rí, èmi ẹ máa bá mi lójoojúmọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mo gbàdúrà fún gbogbo ìwọ tí o ní ìpèníjà àìsàn kan àbí méjì lára, wípé Ọlọ́run á bá mi dáwọ́lé gbogbo yín pátá. Gbẹ̀yìn tẹ́ wọ́n fojú ayọ̀ wò mí, yálà o ra product wa àbí o ra product wa, òun wá ń bá wa tiẹ̀ tún ṣíà ẹ̀ fún àwọn tó lérò pé wọ́n lè nílò àwọn product wa yìí. Mo gbàdúrà fún wọn náà pé nínú ọdún yìí, ohun tí ó máa jẹ́ kí wọ́n béèrè pé níbo ni lágbájá wà, tọ́mọ ló wà lọ́sípítù, Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí gbogbo yín o. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ò yí padà, bàbá confam JP náà ni o. Òdú ní mí o, pé kì í ṣe àìmọ̀ fólóko. Onílé mọ̀ mí, olóko mọ̀ mí, ẹni tó bá wá lóhùn ò mọ̀ wá, á jẹ́ wípé ọ̀kan nínú àwọn ọ̀tá wa ni. Kí ni mùtúmùwà fún gbogbo mùtúmùwà pátá títí ayọ̀ tó fi ń gbọ́ mi. Ohun tí Ọlọ́run fún mi tí mò ń lò lọ́pọlọ yìí, tá máa fi ń pa ewé àti egbò pọ̀ tó fi ń di nǹkan kan, òun náà ni mo mú wá o fún gbogbo ẹ̀yin èèyàn wa. Ìkíní, ìju, egbògi ìju. Wọ́n tó bá ní ìju nínú ẹ̀, tó dẹ̀ rí pé ò fẹ́ ṣe operation, gbọ́ mi, order product wa yìí. Kọ message mi lórí WhatsApp wa 08022040950. Kò sọ wípé mo ní ìdí egbògi ìju, kò jù yẹn lọ. O ní ìju nínú, ìju. O wá ń rí wípé o ò fẹ́ ṣe operation, tó pé 95% àwọn tó ṣe operation yẹn, ìju yẹn tún padà wá. And ìdí tí wọ́n ṣe tún wá ṣe operation yẹn gan, ọ̀ tún ní padà get ẹ̀. 5% ló ń succeed ẹ̀. Ṣùgbọ́n ṣé ohun tó wà lọ́wọ́ mi, tó bá ní orí ọ̀fẹ́ àti lò, wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Egbògi ìju òun nìyí tí wọ́n ń pè ní fibroid. Àwọn tó bá ní fibroid, egbògi yìí dá fún yín gidigidi gan. Wàláì, ó máa ní testimony tó bá rà. Egbògi kejì tí mo fẹ́ tún polówó níbí báyìí, òun ni egbògi kòkòrò tó wà nínú ẹ̀jẹ̀. Bí kòkòrò bá wà nínú ẹ̀jẹ̀, wàá máa rí pé àwọn oríṣiríṣi eéwo, oríṣiríṣi nǹkan máa jáde lára ẹ̀. Kòkòrò wà nínú ẹ̀jẹ̀ nìyẹn. Sórí egbògi kòkòrò nínú ẹ̀jẹ̀ yìí, ó tún máa ń ṣiṣẹ́ bí antibiotics. Ó ní agbára. Wàláì, tó bá gẹ̀ẹ́tì ẹ̀, tó bá ti padà rí pé kòkòrò inú ẹ̀jẹ̀ ló ń ṣe ẹ́, tó bá gẹ̀ẹ́tì egbògi ọwọ́ mi yìí, wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Egbògi kòkòrò inú ẹ̀jẹ̀ òun ló wà lọ́wọ́ mi yìí. Ṣé wàá rí egbògi kan wà? Sórí àwọn bàbá kan wà l'Amẹ́ríkà. Wàláì, tó bá ń order, á sì tún máa bèèrè pé ṣé mo ti bá wọn fi egbògi gbogbo nìṣe sí. Sórí egbògi gbogbo nìṣe yìí, tó bá tu ara ẹ̀ tán, tó gbọnú ara ẹ̀ tán, wàá dẹ̀ rí pé wàá kọ́ dédé ní strength ni. Ẹni tí ò ní strength rárá rí, tó ti sọ pé láti bí oṣù kan ṣe lòun kọ̀ máa ń wíìkì, òun ò ní strength. Sórí egbògi gbogbo nìṣe yìí, tó bá order ẹ̀, wàá dúpẹ́ o. Má bẹ̀rù, gbọ́ mi. Gbogbo ibi tó bá wà, DHL ó fún wa lórí ọ̀fẹ́ láti gbé product bàbá confam JP yìí, láti gbé dé doorstep ẹ̀. Kò bá jẹ́ Amẹ́ríkà, kò bá jẹ́ Canada, kò bá jẹ́ UK, gbogbo ibikíbi tó bá wà, sórí product yìí á dọ́dọ̀ ẹ̀ o. Bó ṣe rí. So therefore, order tiẹ̀, ó máa ń ṣe gbogbo iṣẹ́. Gbogbo brain tó ti sick, ó máa jí gbogbo brain yẹn. Gbogbo body tó dà pé ó ti ní issue, ó máa jí gbogbo ẹ̀. Wàá padà pé wàá rí gain strength yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Ohun tó dẹ̀ máa fi lò kò le. Tí ẹni pé kò kọ po ògì sílẹ̀ ńlẹ̀ báyìí, àbí kò po custard, kò dẹ̀ mú kó po, kó ṣàn díẹ̀ dáadáa, kó ra bu síbí kan, kó bu sí, kó po dáadáa gbé mú. Sórí nǹkan tó wá rí, bó o bá tún rí oorun sùn,
tó bá lo nǹkan yìí oorun máa wá, wàláì oorun máa dé. Ìwọ tó bá jẹ́ pé o ní àìsàn kan tó jẹ́ pé o ò máa ń rí oorun sùn tó ń gbọ́ mi, sórí gbogbo nìṣe tó bá lò brain yẹn máa set, oorun yẹn máa dé ní nǹkan tó rí lọ́wọ́ mi yìí. O lè regret ẹ̀ pé ọ̀dà ẹ̀. Sórí iná ọ̀run nìyó, iná ọ̀run tí iná ọ̀run bá wà lára tó ń gbé ara bá sórí egbògi ẹ̀ nìyí. Rà fọ́mọ ẹ̀, ọmọ kékeré lè lò. Egbògi Yorùbá kò ní kankan, kò ní ìbáwí kankan níbi kankan. Ọmọ kékeré lè lò, àgbàlagbà lè lò. O ní ẹ́símà lórí, làpálàpá, kíní kan jágajàga lára, o ṣá ń gbé ara ṣá, bẹ́ẹ̀ ló ń gbẹ̀dì. Sórí wo iná ọ̀run, lọ ra egbògi ẹ̀. Sórí iná ọ̀run tó wá rí yìí, òun máa ń fọ́ èèyàn lójú, á jẹ́ kí ojú èèyàn máa ṣú, ojú máa ṣú. Egbògi iná ọ̀run, mo bẹ̀ ọ́, tó bá discover pé iná ọ̀run dẹ̀ ló ń ṣe ẹ́, torí pé wọ́n ti rí pé iná ọ̀run ló ń ṣe ẹ́, jọ sórí egbògi yìí ọ̀dà ẹ̀ kíákíá ó máa sọ fún sórí yìí ló ń pè ní caterpillar basuka. Egbògi sangun tí egungun bá ń sànyàn, pàápàá ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ nínú òjò, ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ nínú òtútù, ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ nínú wíńtà, torí nǹkan tó rí yìí, rà á fáwọn àgbàlagbà ẹ̀. Ara tiẹ̀ lè le, ṣùgbọ́n tó o bá ní àgbàlagbà tó ń pariwo rheumatism, tó ń pariwo sangun, gbogbo egungun oríkìríkì ló ń san, ẹsẹ̀ ń san, wọn ò lè dìde. Ọ̀dà ogun yìí o, kò sóhun tó fẹ́ fi lójú ògì lọ, o ṣáà ti pògì sílẹ̀ àbí kọ́stáàdì. Tó o bá wá rí méjèèjì gan, jẹ́ kí n sọ fún ẹ, jẹ́ ń já ẹ sí i. Ìwọ kò bù sọ́wọ́ báyìí kó dà sẹ́nu pẹ̀lú omi tó lọ́wọ́rọ́, wàláhì ibi tó bá wọ̀ lọ, ìlera máa bá àgọ́ ara ẹ̀. Ọlọ́run bàbá confirm, ọlọ́run tó tóbi ni mo máa ń sọ fún ẹ. Ọlọ́run ló fẹ́ mi o, àjogúnbá ni o, àkọ́ nǹkan kan níbi kankan o. Èèyàn kan ò lè sọ pé òun lòun kọ́ bàbá confirm lóògùn o. Àkọ́ àjogúnbá ni, ọlọ́run ló fún èmi. Ẹ máa ń sọ dáadáa, ìwọ náà dẹ̀ mọ̀ mí. I am a prophet, I am a spiritualist. I run spiritual church and I do spiritual work. Iṣẹ́ tèmi nìyẹn. Pàápàá àwọn tí mo máa ń ṣiṣẹ́ mi fún yẹn, àwọn tó gbàgbọ́ ni, kì í ṣe ẹni tí ò gbàgbọ́ o. Tó o bá ti gba nǹkan gbọ́ kò lè ṣiṣẹ́ fún ẹ. Nínú fọ́nrán yìí, màá tún sáré mú ẹnu lé àwọn nǹkan kan. Àwọn ní egbògi hepatitis B, hepatitis C, ànílọ́wọ́ tó confirm tó dẹ̀ ń ṣiṣẹ́. Egbògi ẹ̀dà, ìwọ tí ẹ̀dà bá ń bájà, o ò lè bí ọmọ, má jẹ́ kí n tàn ẹ́. Kọ́kùnrin bẹ́ẹ̀ sùn tán kó wá padà pé bó ṣe dìde, ó ti tó tiẹ̀ sùn sí gan, kó kọ̀ rí pé gbogbo ẹ̀gbẹ́ ìdí ẹ̀, ẹ̀gbẹ́ ojú ara ẹ̀ yẹn kò ti wẹ́ẹ̀tì fún spam. Má jẹ́ kí n tàn ẹ́. O ò lè rí ọmọ bí. Ẹ̀dà nọmba 1 tó bá ti lè lẹ́dà àti rí ọmọ bí, ó máa lágbára. Ẹ̀dà ni, ó ń ṣọkùnrin, ó dẹ̀ ń ṣobìnrin. A ní egbògi àrùn tó wà nínú ara. Wọ́kọ̀ pé o bá ní pé o ní àwọn problem kan nínú ara ẹ̀, egbògi ẹ̀ wà, ìwọ pé chronic ulcer. A ní egbògi fún chronic ulcer, wàláì ó dájú gan. A tún ní egbògi fún àrùn àyà, àrùn inú, àrùn àgbàlagbà. Àwọn àrùn tó le nìyẹn. Àrùn gìnìṣà, àrùn àgbà, àrùn inú. Sórí tó bá rí pé àrùn ló ń jẹ́ ẹ́ láàmú, ohun tó máa ṣe, ìwọ kọ type message sí baba confirm jp nínú WhatsApp 08022040950. Ó wá padà rí wípé ó ṣe àkíyèsí pé ọfà ló wà lára ẹ̀. Pè mí kíákíá. Egbògi fún ọfà wà tó dájú, mo fi Ọlọ́run búrẹ̀. Gbogbo ìwọ tó jẹ́ pé o máa ń ṣe menstruation, ó wá ti síìsì, o ò rí mọ́, kò dẹ̀ tí ì dé menopause, pè mí, ó wà nílẹ̀, wàláì. Kòkòrò inú ọyàn tó ń pè ní breast cancer, egbògi ẹ̀ wà nílẹ̀, ó wà nílẹ̀ gidigidi gan.
egbògi kòkòrò inú ọyàn ó wà nílẹ̀ bagidi ni. Ó wá padà tiẹ̀ tún ríra ẹ ó wá rí i pé ó ní ikọ́ asthma, oríṣiríṣi ikọ́, sórí egbògi ikọ́ ó wà nílẹ̀. Ìwọ kò pè mẹ́sẹ̀gì kó táìpù 08022040950 nọ́mbà bàbá confam ní workshop ẹ̀ nìyẹn. Mẹ́sẹ̀gì mi, ó fẹ́ lo egbògi òyìnbó, ó fẹ́ lo egbògi Yorùbá, a ní egbògi fún ara ríro tó confam. Kàn mẹ́sẹ̀gì mi, mẹ́sẹ̀gì bàbá confam. Àwọn ohun tí mò ń sọ fún ẹ yìí mo máa ń fi Ọlọ́run búra ẹ̀ lórí ẹ̀ ni. Bí n bá parọ́ Ọlọ́run ò ní gbọ́ ohùn mi. Mẹ́sẹ̀gì mi lórí WhatsApp 08022040950. Wo àwọn oògùn yìí wà nílẹ̀, ojú òde ní tìyìn. Bá mi ṣí ẹ̀ fún èèyàn kan náà, o lè má nídìí ẹ̀ pọ̀, bá mi ṣí ẹ̀, ojú òní tì ẹ̀. God bless you.